ẹ má fojú mi sọ́run ẹ má dẹ̀ dánwò sí kẹ́ má bẹ̀rẹ̀ sí máa lọ máa wo àwọn ọmọ yẹn o. àwọn ọmọ wo. ní àwọn ọmọ sí nǹkan tó ń kó sí ó bad gan o ẹ má kojú mi sórun alẹ́ o. ọmọ wo ni fẹ́ wò èmi ò ń ṣe wojú ẹ̀ ìwọ nìkan ni mo ní mo dẹ̀ ojú kan làdá tèmi ní Ọlọ́run látijọ́ tó ti wà pẹ̀lú mi tá a ti fẹ́ra sínú ilé yìí mi ò wo ojú obìnrin mi rí. mo máa mí sí i. ìjọba ní ìrẹ́ni ti jẹ́ kí ni. ó dàrọ̀. Kí ló sọ pé ó ń ṣẹlẹ̀? èmi ni kí ló dé? jọ àwọn consignment yẹn kọ́ ṣe ti clear? gbogbo custom papers ni mo ti hand over fún ẹ. Now Sunny láti máa check ẹ ni. wo hello màá pè ẹ́ padà màá pè ẹ́ fún mi ní 5 minutes màá pè ẹ́ padà sí i. èyí tó kó sí ìtúlẹ̀ o. àbí o. ọmọ tó dùn kò ṣàfẹ́ gbà. go bad. Wow. Hey, how are you? Chief ẹ̀mí tọrẹ mi Bíntù lórúkọ ẹ̀. Fine sir. ọ̀rẹ́ yìí gan Bíntù. bẹ́ẹ̀ ni sir. ọtí ò kọ́ mọ́ ìyẹn. kò kọ́ mọ̀ rárá sir. ṣẹ́ẹ̀dẹ̀ rí bórúkọ ṣe kọ́mọ yìí ló ń gbò ṣe kọ́mọ ẹ̀rí kó wà sẹ́kìsẹ́ mo ti ròyìn fún dáadáa mo ti fẹ́ kí bá mi tọ́jú ẹ̀. kí ló ń sọ kejì ṣó ṣe mọ mí ni ṣé mo ti ṣèbàjẹ́ kan fún ẹ tẹ́lẹ̀ àbí o ti mọ́ ọmọ wá fún mi ò fẹ́ o. bẹ́ẹ̀ ni ti ń ṣe mí ẹ̀rù bà ní mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé no chief àwọn eléyìí wọn yàtọ̀. ok chief mo mọ̀ kórúkọ yóò ti bàjẹ́ ẹ ti ẹ̀ máa yàtọ̀ sáwọn tórúkọ wọn ti bàjẹ́ ẹ wò ẹ má wọlé máa ṣorí fún yín gbàgbé ilé wàá tún fún yín ní mosquito style ṣe. mosquito. wàá gé mi jẹ yánnayànna gbogbo ibi yìí nǹkan kan kò yá lọ wọlé. ọ̀rẹ́ mi àwọn ayọ̀rọ̀ alẹ́ta. ẹ̀fọ́ máa ń yan ó máa ń jẹ gbogbo. máa lọ ọmọ yìí máa rí lẹ́tà. màá ròyìn fún ẹ tí bá dé. lẹ́nu ijọ́ mẹ́ta wọ́n ti fẹ́ náwó àfi bí èpè àfi bí ìgbà tó yẹ kó bẹ́yà wọ́n kó nǹkan kó lẹ̀ tábàdẹ̀ máa wí lọ wíwọ̀ wọ́n á ní politics tí wọ́n ṣe ni bí Jonathan ló máa wọlé ni o bí Buhari ló máa gbàjọba ni o àti ìmọ̀ bá ṣe wà yìí wọ́n bá ń bá rí ẹ̀ wọ́n á tún sọ pé kò sì tún fún ọ àlétọ́ jẹnẹrétọ̀ mi kò lè pàtẹ́ kò sí music ìgbà tá àrẹ pọ̀ra kò tiẹ̀ wá yé mi mú wọn ò kó sáà ní ìjẹun ni gbogbo ẹ̀ ló dá gbágbágbá yìí àní nílé ìrẹ́ ni pèmí pé ìyá tí a bẹ̀ ṣe fàájì mọ́jú o yí ni ẹ tí mo ti tí ilé ò bá rọgbọ jẹ́ ń ṣe wá sọ́dọ̀ ọ̀rẹ́ mi bí ọmọ àtẹ̀rẹ́ ọ̀bá láàánú tán wá ṣe fàájì. ìdágbẹ́ tí wọ́n bá ti wọlé kí wọ́n wá jẹun tí wọ́n ń jẹ kíní tó wà lára yìí àṣà jẹun àṣà ni máa wò báyìí nígbà téèyàn bá dẹ̀ wá réèyàn kọ̀ọ̀kan kí ló fẹ́ máa jẹ kò dẹ̀ ní tó ń jẹ ju kíní náà lọ. kò dẹ̀ ń jẹ̀bà kò ń jàmàlà. òun náà ló máa jẹ. mo dẹ̀ fẹ́ sanwó sukùl àwọn ọmọ yín ó sú mi báyìí. àjẹká máa wò bóyá tí wọ́n bá dìbò wọn tán bóyá nǹkan bẹ́tà wọ́n á wò àtọ́lọ́wọ̀n ọba ẹ pé mà mo rò pé lórí burúkú ọmọ ni. láti àárọ̀ bí mo ṣe kọ̀ǹpléètò ọmọ èkó ní burúkú jáde ni ó ṣe èkó ní burúkú yẹn bọ̀ sí ni wọ́n ṣe pè fún ẹni kò sọ́jà kò sí kankan ó lè lọ gbá. wọ́n ètò wá sáré fún lè pè wá ti ẹ̀bí lè rè pé ibo ló ti ń bọ̀ èwo lè pè. níbo ló ti kọ́ ní burúkú bọ̀. torí tí náà mo yẹ jáde ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń kọ́ pé mi kò sọ́jà ẹ broke. ọmọ ọlọmọdé kì í ṣe ọmọ ọmọ ni ẹ ọmọ ni. bàbá aláàánú mi mo lọ bá mo ní màámi broke kò sólò wọn kò sọ́jà kọ́tọ́ fún mi. màlọ́ nílé màá bẹ̀ ẹ́ sìn kí ló ń wò
tó mọ gómò sọ náà pé bí o train ọmọ òṣì èmi ti wá rò pé yóò ti wá lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ni ọlọ́run ò ṣe o ọlọ́run á kẹ́ ọmọ yìí kí ló dé báyìí tó bá fẹ́ mú nǹkan lọ mú méjì sí mo wà ń lé fún méjì wọn ò lè fẹ́ nu owó yìí. ọjọ́ ń complain látàárọ̀ pé kò sówó lọ́wọ́ wa ni má ṣe ìyẹn bí òtò ní 10k lọ fún pàdé ẹ̀ náà. fún kíni ìgbà tájọ búrọ́kì kan ìgbà tọmọlọ́mọ wa fara ṣiṣẹ́ lọ kí wá bẹ́ẹ̀ máa pin ìwọ ló bí ni o lè sanwó skul nu eléyìí mo sọ́ọ̀rì ibi tó wà yẹn ló rọra máa wà fólì òní pẹ́ débi tí fólì bá débi sọ fún gbogbo ṣe gbogbo ayé fún ẹ. o ti láìkí owó dìjàre o láìkí owó kí ni problem ẹ. Right now. Mo fẹ́ kí gbogbo wa ká applaud Toy with a round of applause. Yeah. Toy is a very good dancer and we all know him. Now mo fẹ́ béèrè question kan. Ta nínú wa ta ló lè sọ fún wa ìdí tá fi wá sí nígbà? Let me pick. Shoprite. Jọ̀ọ́ sọ fún wa ìdí tá fi wá nígbà. I want to celebrate birthday ọ̀rẹ́ wa kejì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká fún látẹ̀wọ́. Yeah, like seriously, birthday KG ni àwa celebrate. KG, you with your friend and Chief, could you please come down to the table? Let's cut the cake. Please let's applaud her. Ẹ ká pàtẹ́wọ́ fún wa. So, right now, we'll be doing the cutting of the cake. Celebrant Dimu. I'm going to cut cake in the name of the Father, the Son, and of the Holy Spirit. Please, let's applaud her. Níbàyí, nǹkan tí a fẹ́ ṣe ń sìn ní pé a máa jó. Taba jó, gbogbo ọtí tó wà níbà champagne and all the rest of the stuff tó wà níbà àwa ló wà fún, you know, a máa jó, a máa ṣe fàájì, lẹ́yìn gbogbo ẹ̀ ọmọ akó oúnjẹ wa, a máa jẹun, a máa flex. That's just it. DJ, please, the music. Lẹ́lẹ̀ wá bí wá lọ́dọ̀ ìjì ẹ̀kẹ́ ṣeré wá o, you don't know what you're missing, girl. Ọmọ ẹlẹ́lẹ̀ wá bí wá lọ́dọ̀ ìjì ẹ̀kẹ́ ṣeré wá o, you don't know what you're missing, girl. Ọmọ gẹ̀ẹ́sì ká bá ìkẹ́ pẹ́ẹ́lẹ́, ẹ̀yìn ẹ̀rí kẹ́kẹ́ pẹ́ẹ́lẹ́, ọmọ bíi ti ká bá ìkẹ́ pẹ́ẹ́lẹ́, we can do it in the toilet, ọmọ gẹ̀ẹ́sì pẹ́ẹ́lẹ́ pẹ́ẹ́lẹ́, anywhere we can pẹ́ẹ́lẹ́ pẹ́ẹ́lẹ́, oh let's pẹ́ẹ́lẹ́ pẹ́ẹ́lẹ́, do it in the toilet, ọmọ ẹlẹ́lẹ̀ wá bí wá lọ́dọ̀ ìjì ẹ̀kẹ́ ṣeré wá o, you don't know what you're missing, ọmọ ẹlẹ́lẹ̀ wá bí wá lọ́dọ̀ ìjì ẹ̀kẹ́ ṣeré wá o, you don't know what you're missing. Get up in your style, and your dress look too fine. It's all about me and you tonight, night. Get I'm all yours tonight. Now you and me today. But my love, mommy, you're second. Like on the moa, this Spartacus. Nimo happy, pom. Okay, she DB your day. And me gonna your money your door. Give it to you, girl, no stop. No stop. Oh yeah, we can do it anyway. While you walk on a shadow, let your body be on my body, girl. Bambi, oh my lele, wambi warondo, which you can share. Ọ̀rẹ́, meet Eke. Tí mo ti máa sọ̀rọ̀ fún ẹ lákòókò. Sórí àwọn eléyìí ló ń pè ní anáwó bíi ẹni tẹ̀wó ọmọ àbújẹ́bù dání. Àwọn ilé àfowó ba ẹ̀ ṣeré, wọ́n á fowó tún tiẹ̀ ṣe, wọ́n á fowó ba tiẹ̀ jẹ́. Wo ọ̀rẹ́ mi kò sí problem tó bá ti lè sanwó mi máa ṣe kíní yẹn fún wọn wọ́n á gbọ́ oúnjẹ tó mi gan sef. bá a ti rí mi o ti rówó Ọlọ́run. Ẹwà tí èèyàn bá máa ra nǹkan èèyàn máa kọ́kọ́ rí a ní láti rí nǹkan tó wà. Ṣé fẹ́ máa fọ́ hand mi ni ọ̀rẹ́ mi dìde kán rí nǹkan tí mo gbé dé. Wà lẹ́kọ̀ọ́ tí bàbá lẹ́kọ̀ọ́ tó lè wo ṣubú. Oṣù káyọ̀ bàtà eléyìí ò lè rẹrù àgbà o ọgbọ́n lè lè fi gbé eléyìí o pàdí mi. Ọlọ́run àṣẹ òtí ẹ̀jókòó lè kàn ẹ́ yóò mọ má wọrí wọ́gọ́ wàá mọ̀ pé ajíkawó ni mí Ọlọ́run wá ń gbọ́ máa jẹ́ lójú.
ọ̀rẹ́ mi jẹ́ ń dé kitchen lọ nǹkan tí mo gbé kaná. Okay. All right. Jericho. Kí ló dé ṣe fẹ́ fojú gbé lọ ni. No. The fact is tó bá lọ pé anybody wọn ò lè fi anything gbé ju caterpillar lọ ẹnìkan tó dé lè gbé náà ní Jericho. eléyìí mi ò ní lè gbé léyìí wàhálà Ọlọ́run máa ń gbọ́ máa pè Fẹ́mi máa pàṣẹ lọ́jọ́ ta kó bá mi gbé crane wá crane máa fi gbé bọ̀ wá Ọlọ́run máa ń gbọ́. mo láti crane yẹn ló bá dájú. bọ́yẹ̀ máa bá mi fà wọnú lérè. ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀. mo really appreciate gbogbo bá ṣe ń ṣe fàájì Andrew and all that but the thing is ó ti pẹ́ kí ló ṣẹlẹ̀. It's true. Oye mi nǹkan tẹ́ ń sọ èdè mi lóòótọ́ ó ti pẹ́ náà lóòótọ́ àmọ́ ó ṣe fọ́ọ̀tì tèmi náà ìgboro rẹ́rìn nǹkan táì tilẹ̀ gbẹ̀ ṣẹ̀rí láti bí how many weeks ní bíbá àrí àwọn babaláyé kankan gbórí wọlé everything kan dry ó yẹ kẹ́ mọ̀ wípé tíṣẹ́ gidi bá wọlé máa nà sí yín one time ó yẹ kẹ́ jẹ́rìí ní gbígbó sun. ẹwà tómi wọn ní pé inú ìgbàgbọ́ ni màrìwò ti ń ṣẹ̀ṣọ́ kò sí bó ṣe lè dí tó kàn mọ́ ó yẹ kọ́ ọmọ ọlọ́run lọ. èmi náà ń tẹ́jú lẹ́ẹ̀mejì èèyàn ṣàfọkànbalẹ̀ ẹni iṣẹ́ tó bá wọlé báyìí máa nà sí yín lọ́wọ́ kan rẹ̀. sórí òótọ́ iṣẹ́ yìí ń wọlé gan ṣe understand sórí ìrọ̀rùn igi òun ìrọ̀rùn ẹ̀yẹ bó bá yẹ jù sí wa òun náà làárọ̀ ṣe máa jù sí ẹ ìyẹn náà la pè wọ́n náà máa fi ṣe kí ni. ó ló máa fi gbọ́ bọ́ rí náà mọ bó ṣe ń lọ ẹ ṣe fàájì ẹ wá lórí ibi tí mo gbé wá sí i. ilé jẹ́ kí n tiẹ̀ fọ́kò kú ẹ̀ náà. bàbá ṣayé fẹ́mi náà kó tó fọ́kò kú àmá ti fọ́ mà. ó ṣàmù àtúnṣe àná àbáyé ṣe. ẹ ṣe fún mi kó tó fọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí fọ́ra yín lẹ́nu sí ẹ máa pàṣẹ mi ni ẹ má ṣe yẹn gbówó wá lóòótọ́. ẹ ṣe rúùmù ẹ ṣe rúùmù àfikà. ó wà á trust me. rúùmù ẹ náà máa wò. For the first time o fẹ́ disappoint ara ẹ. inú mi náà dùn pé iná sọ pé for the first time mi disappoint rí wọ́n travel ní kí ni mo fẹ́ ṣe sí mi ṣáàbìmọ̀ sí gbòòsì màmá wá kiri. má jẹ́ kó wá bẹ́ẹ̀ ó ti mọ̀ pé tí n bá ti wá síbi ó bà mí lẹ́yìn. ẹ wo chief ṣé gbogbo ìgbà ló gbọ́dọ̀ máa bẹ̀yìn náà lẹ́yìn. tó bá pẹ́ jù níbi tó wà yẹn ó ti wà ń téńté. ẹ wo ẹ máa mú mọ́ra lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí kẹ́ máa ṣe sílé. ẹ wo kí ni wọ́n fẹ́ ṣe báyìí. mo jọ ọmọ láńlọ́ọ̀dù yín ni lọ́ọ́ mú wá kó sí lórí kó mú wá. ọmọ tó wà round born again ni kò sí kò tó fẹ́ ṣe lénìí. wò ó kejì táàbà àràdàn àfóúndẹ̀ṣẹ̀ bọ̀. ẹ wo chief eléyìí ò ṣàdàn kò dẹ̀ ṣe òdẹ̀ ẹ wá síbò mi ilé ni ẹ má bínú for the first time. ṣé bí born again ló pe. òun náà máa jùrú. màá tọ̀ síbi o ó ti wà ní ó ti wà ń téńté o. sí wàhálà ọmọ tó máa ṣẹlẹ̀ oríṣẹ́ tí ẹ máa le díẹ̀ owó yẹn máa tún máa gbé pẹ́lú ẹ̀ bá ṣe lè ṣe. ọmọ tó dà wọn ló kọ́ máa bẹ̀ sí. sí ìfẹ́ fi yẹn lẹ̀ ṣé kí n máa lọ. náà máa dọ́gbọ̀ ẹ̀.
Chief Abigail ni. Orúkọ ẹ dùn gan. Abigail, Chief ni. Ó yẹ kó rántí wọn náà ń jọ birthday mi. Okay, God bless you, sir. Yeah, thank you. Yeah. Then, ẹni dẹ̀ ni birthday wọn. Okay. Èmi nìkan náà máa ń gbé jáde personally. Mo wá pé mi fẹ́ fi ẹlẹ́sìn lè kájọ rà àbí kí ló fẹ́? I'll tell you. Ó yẹ. Ọlọ́wọ́ wa pẹ̀lẹ́ yìí náà, sir. Chief. Abigail, wọ́n máa bọ̀ wá lọ sẹ́yìn. Chief. Ó kí gbogbo wa o. Èyí tí wá ti ń darí nínú ọ̀rọ̀ wa kò ní dìbànújẹ́ o. Ìjókòó ayọ̀ ni gbogbo àwọn máa jókòó. Àní bá wọn jókòó bànújẹ́ o. Nǹkan tó jẹ́ kí n pe ìpàdé yìí ni torí Kejì àti Àdìgún. Mo ṣàmọ̀ pé nínú wa máa mọ̀ pé àwọn méjèèjì àárín wọn kò dán mọ́rán mọ́ bí tẹ́lẹ̀. Àbí? Má sọ anything. Baby, let me tell you one thing. Nǹkan tí mo hate jù láyé mi ló ń ṣe yìí. Tó bá yẹ pé mo mọ̀ pé nítorí tó fi pè mí ni mi ni wà. Ìgbà tẹ́ ti ń sọ pé kó dress báyìí tẹ́ ti ń dress ẹ̀ báyìí ni kò ṣe jókòó. Wá jókòó tì ní mo ti ń think. Sorry, let me tell you the truth. Tí èèyàn bá ti lẹ́ni tó ń fẹ́, èèyàn máa ń fi ọkàn balẹ̀ lọ́dọ̀ ẹni. Wá wá jẹ́ kí ẹni tí ó believe pé ó fẹ́ dá wà yẹn, wá jẹ́ kóun náà hustle láti lọ bá ẹni tó bá wù òun náà. Ó ti lẹ́ni tó ń fẹ́ mẹ́. Jẹ́ kí mi náà wá ẹni tí ó expect pé kémi náà wá grab copy tèmi lọ́dọ̀ òun. Jẹ́ kí mi náà wá lọ. Má fọwọ́ sára fún mi, tó bá fọwọ́ sára fún mi máa bínú. Adigun màá ti máa ń bínú jù o. Kánú fetí sílẹ̀ dáadáa ni wàá gbọ́rọ̀ tó ń ṣẹlẹ̀. Ọ̀rẹ́ mi tó ń wò yìí, àìmọye ẹni tó ti gbé fún chief tó ń sọ. Ẹni tó jókòó ìgbọ̀n gbé fún chief. Rojọ́. Ṣé o tiẹ̀ wá rí? No. Ẹ ṣe rojọ́ ṣàlàyé bó ṣe jẹ́ fèmí. Kò fẹ́ chief àbí. Èmi á dẹ̀ máa fi ojú mi méjèèjì wò báyìí. Máa open 2 naked eyes mi, màá máa fi wò ó. Mo rí báyìí ní gbangba. Tí chief tó ń ṣe birthday fún tán kóra wọn mọ́ra tán hug ara wọn seriously. Ayé ń ṣerú ẹ̀. Kò ní dára ayé tó ń ṣerú ẹ̀. No, irú ayé wo nìyẹn? Adigun. Má pè mí o. Tí o bá tó pe orúkọ máa súnmọ́ ẹ, tí bá dẹ̀ súnmọ́ ẹ ò ní find ẹ̀ fọ́ ni máa kó glóòbù ẹ gidi. Jọ ní sùúrù. Ṣọ́rẹ́ mi tó ń wò yìí, èmi gan fẹ́ chief. Ọ̀rẹ́ wa yìí dẹ̀ ló gbé mi fún chief. Ṣé o fẹ́ gbọ́? Adigun. Bí a torí birthday party tí chief throw fún ọ̀rẹ́ wa ló ṣe fi pé nǹkan kan wà lára nothing kò sí anything. Wọ́n kàn láìkẹ́ lásán ni. Ó dẹ̀ lè ṣe birthday fún tó tó yẹn. Wọ́n dẹ̀ lè máa hug ara wọn. Wọ́n máa mú nǹkan fúnra wọn. Oníwà tó bá ń fún náà dí. Adigun, tí gbogbo bá ń parọ́ fún ẹ, èmi tí mo jẹ́ pàdé ẹ, Mr. Embassy one, I mean your intimate friend, mo ní parọ́ fún ẹ. Ṣó ti yẹ, tágbọ́n tó tọ́ ni Kejì ń fẹ́ ṣífù ni, gbogbo wọn báyìí wọn ní support ẹ pé kò fẹ́ ṣífù. Tágbọ́n tó tọ́ ló wá ń fẹ́ ẹni tí máa bá mi lẹ́yìn one on one, mo máa sọ fún mi pé tó tọ́ ni Kejì ń fẹ́ ṣífù. Èmi tí mo wá jẹ́ tiẹ̀, màá ti wá jọ sọ fún ẹ lẹ́yìn pé tó tọ́ ni ó ń fẹ́ ṣífù. Mo ní parọ́ fún ẹ, kò sí kan láàrin wọn àti ṣífù. Ṣó ti yẹ Adigun, bẹ́ẹ̀ kó gbàgbé gbogbo ọ̀rọ̀ yẹn. Ó dùn mí gan-an, ó wà so disappointed kó o lè ever believe nǹkan tí mo bá sọ fún ẹ. Ìwọ náà ò lè sọ nǹkan kan, ìfọ́ sọ nǹkan kan, ó yá. Mo fẹ́ chief ẹ. Ìwọ náà dìmọ́ fún ẹ náà. Dìmọ́ ó ṣàní tẹ́ ṣe ń ṣe wọ́n á gbẹ́nu ẹ̀ sí lẹ́nu, kẹ́ wá tẹnu bọ́ra yín lẹ́nu bẹ́ẹ̀. Adigun, káàkó ẹ̀ mọ́ra. Fún mi, ṣorí mo ro everything papọ̀, so mo feel pé nípa ọ̀rọ̀ owó tá à ń sọ yẹn, èmi àti ẹ lájọ máa gbé owó yẹn lọ. Because èyí tá ti jọ ń gbé lọ tẹ́lẹ̀ everything máa ń lọ perfectly and they were secured. Ó dẹ̀ mọ́ chairman náà bá ṣiṣẹ́ ọmọ gbá lórí ẹ̀. So èmi feel pé tèmi àti ẹ bá jọ gbé owó yẹn lọ, òun la máa fi lè wà secured jù. Ẹ ó wà òkè ìbọn ọjọ́ wo la máa gbé? Ọ̀túnla náà ni. Ọ̀túnla. Ọ̀túnla yẹn ò lè work for me. Kí ló dé? Because mo ní meeting already. Like mo ní meeting ní 10 a.m. already. So there's no way on net ma fi meet up pẹ̀lú meeting and tatu wọn jọ gbé owó. And moreover official assignment náà mo ń lọ fún. Àwọn òyìnbó wa tó máa ń lodge. Wọ́n ní àwọn expatriate kan ti dé. So wọ́n máa ní ìpè káwá àjọsọ̀rọ̀ and all. So nǹkan tí mò ń lọ fún náà nìyẹn. So bí a kò appoint ẹlòmíì kí wà tẹlòmíì jọ lọ. Àbí kí ló feel? Bóyá màá àṣà ìkan náà méjèèjì. Lára, ìwọ ló máa tẹ̀lé mi gbówó yẹn lọ ní ọ̀túnla. Ṣé o wà available? Mo wà available, I'm at your service.
but the only thing tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé mo máa gba commission. o máa gba commission ṣé wọn nìkan ló fẹ́ gba commission owó lẹ́yìn ni èmi gan máa gba commission tèmi ṣé mo máa tẹ̀pá ń bíbá yìí ni o dẹ̀ níwọ̀n máa gba commission gbogbo ẹni tí tẹ bá ń pín ẹni láti pín ti Shoprite mọ́ ni. kí lẹ́yìn sọ tí ó dùn lẹ́nu yìí ẹ fẹ́ gba commission wọ́n ní kó gbé owó company lọ sí bank ẹ̀yin sọ pé máa gba commission ṣáà ilẹ̀ lówó ni àbí wọ́n jẹ́ bùrì the change àbí ẹ̀ máa gbọ́rọ̀. ó dé sọ̀rọ̀ báyìí tó bá jẹ́ bùwọ́ náà ni wàá gbà náà mo ní láti gbà nǹkan tí mo fẹ́ nìyẹn máa gba commission. èmi gan àgbà tèmi. ó dà pé owó ti máa fún wọn ti kò ní nǹkan tó fà á nìyẹn. ìṣẹ̀lẹ̀ bí mo ṣe sọ fún yín nìyẹn tó jẹ́ ká jọ ṣe o. tàbá ti rí kejì ọmọ pa máa rí Abigail nítorí gbogbo àtàjọ máa ń rìn òun àti kejì nìkan lọ́rẹ́ wọn wọ̀ tó ti yẹ yín tàbá ti lè rí kejì báyìí kò sí problem. títí ilẹ̀ fi mọ́mí tilẹ̀kùn náà lé àtòdé rìnrìn kúrin ọmọ mi rìnrìn kúrin ìdí bá tí omi lọ rìn bá ibẹ̀ náà máa bá kó èdè tí kẹ́ látàná. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ bóyá wọ́n lè jáde lánàá ni wọ́n wà pélé ti ṣí pé kó máa wà sílé kó ń sun ọ̀dọ̀ kejì bó ṣe rí bí mo ṣe ń lọ sìn mo sáré lọ sọ́dọ̀ àwọn kejì màá lọ bá yín wò bẹ́ẹ̀ tó bá ṣe jẹ́ màá wá fún yín feedback. tó ṣe jẹ́ ká kójọ máa lọ. mú mi ẹ má wọrí ṣe máa fún yín feedback ẹ má wọrí ẹ fọkàn yín balẹ̀ ọ̀dọ̀ kejì ló máa wà kó síbi tó ń lọ ẹ ti gbọ́ tó bá ṣe jẹ́ ṣá àjẹkẹ́ gbọ́. màmá rẹ ti rẹ tó ti gbọ́ òṣè ọkọ mi o òṣè o. ọmọ ẹlẹ́dàá ní ọmọ ìjọba ọmọ mi ra mi ọmọ ìjọba ọmọ mi sọnù ọmọ mi rìnrìn kúrin ó fẹ́ o. a rí ni mo bí ìrọ̀ ká bá mi. mọ́mí ẹjọ́ kejì nǹkan. kejì ò sílé àti jẹ́ta ní olóhùn àtọ̀rẹ́ mi fẹ́ ṣeré jà. jẹ́ta náà ni. ó ní láti jẹ́ ti kejì àti Abigail ọ̀tí jà ní òun lè rí Abigail mo ṣe ní kí n bí wọ́n sọ̀rọ̀ yín pé bóyá ó ń sùn ọ̀dọ́ yín nígbà yìí. òun kò sí ìwádìí láti jẹ. àti ìrì olóhùn fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn àwọn ní nǹkan kan táwọn fẹ́ ṣe kò tí ì wá lé sà. ibi ló mọ̀ mí dágbére ọmọ yín ló mọ̀ mí jáde. mi ò rọ́mọ yìí. wò mí ràn ni ẹ̀rọ náà pa. bẹ́ẹ̀ ni o màmá ń ní kejì wa. kejì òun náà mo sọ yìí òun àtọ̀rẹ́ wọn làwọn fẹ́ jáde láti ìjẹta mi ń dẹ̀ tí ì rí wọn. madam ó dà pé ojú yín tẹ̀ rí tó ń sparkle sí tẹ́lẹ̀ àbí ọmọ ọ̀dà 40 ó dà pé ẹ̀ láìkẹ́ rárá bàjẹ́ àti àwọn ọmọ panel pit ojú yín tẹ́lẹ̀ àbí ọmọ 95 years ẹ jẹ́ òbí tọmọ yín wà because ọmọ yóò lè ṣe máa ṣe àtùkọ́sá tí ń gbọ́ ti pẹ́ kò ṣe máa gbá àwọn ọmọ gay fún ṣe àwọn chiefs káàkiri àwọn senator honorable gbogbo. ọmọ ọlọ́mọ làwọn wá tàrí sí. mi rí láti jẹta. and for that madam please you are under arrest. madam please move. ẹni sùúrù kejì lẹni pé kí n mú yín wá bá kì í ṣe àwọn. ẹni sùúrù
ọmọ mi ló ṣe o ọ̀rẹ́ ẹ̀kan náà lélẹ́yìí. madam. wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣeré wọn já wọn ṣeré lọ ni o. lọ sí bó bá. Oya ìbá wọ́n mọ̀ mi. Madam, respect yourself. ẹ jẹ́ ṣiṣẹ́. Ìlú sí lọ́jọ́ ṣọ́ọ̀bù kan fún sálásí ni. wọ́n méje ká ẹ tẹ̀lé. Ẹjọ́ bẹ̀rẹ̀ mi kó. Ẹni tó tẹ̀lé bá wọ́n mọ̀ mi. Ẹ̀wọ̀n ní síbẹ̀. Hello, Chief. Hello. Mò ń gbọ́. Ẹ wò, wàhálà wà o. Wàhálà ti wà gidi gan-an. Abigail ni àwọn òbí ẹ̀ ti ń wà. Kí ni ìwọ wá sọ fún wọn? Ọlọ́pàá ló mú wálé ní ká ní wọ́n bá mi lé ní wọ́n máa gbé mi. Ọ̀rẹ́, báwo la yẹ fẹ́ gbé kí ní escape wá bẹ̀rẹ̀ ọlọ́pàá ìbá? Wọ́n máa dá wa dúró náà, ọlọ́pàá ló ẹgbẹ́ olóògbé fún wọn, wọn kì í fojú rí jíìpù náà. Wọ́n máa gbé bóyá bàbá aláyé kan ló ń lọ táwọn lè gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n á fẹ́ dá wa dúró náà. Wọ́n dẹ̀ máa béèrè nǹkan tó wà nínú ẹ̀yìn kiri. Báwo la yẹ fẹ́ ṣe? Àdè lè ní ká padà sẹ́yìn sí i, àbí? Ìyẹ̀sùn láti wò, kí lọ fẹ́? Ẹ jọ̀ọ́ mo ní ìdìrànlọ́wọ́ yín sá. Kò sí nǹkan tí mo lè jẹ lọ́sàn-án. Nǹkan tọ́nà bá fi ràn mí lọ́wọ́, ẹ jọ̀ọ́ fi ṣàánú mi. Kò sí nǹkan tó lè fi jẹun lọ́sàn-án yìí. Onídòwò àbí? Máa ń dàbí àwọn máa ṣorí. Bẹ́ẹ̀ni, ohun tó bá ti ṣe orí Ọlọ́run máa ń kọ́kọ́ rọ́pò ni. Ẹ ṣé gan ni sá, Ọlọ́run máa rọ̀ yín lọ. Rírí ṣe yóò dẹ̀ ní dúró. Ẹ ṣé. Sá. Mo fẹ́ kó ṣeré kan fún wa. Sórí àwọn ọlọ́pàá tó wà mẹ́rin, mo fẹ́ kó wa gbé báàgì yìí. Wà á kàn bá wa gbé kọjá ní ẹgbẹ́ wọn. So àwa máa lọ síwájú àkànbá ilé àrẹ́gbà padà lọ́wọ́. Ọlọ́pàá. Bag. Ẹ má bínú, mi nílé bá yín gbé ẹjọ́, ẹ má bínú. Owó ní láti bẹ̀rù. Ṣọ̀dá sáà kò ń ṣe nǹkan tó yẹ kó lè ràn bẹ́ẹ̀ ló wà ń bẹ̀. Nǹkan tó ń wò yìí ṣọ̀dá sáà owó ló wà ń bẹ̀. Ṣọ̀dá sáà afẹ́ lọ rajà ń kú tọ́nu ni. Tàbá ní ká máa lọ sìn, wọ́n bá bèrè pé kí ló wà tàbá ṣe fún wọn. Wọ́n lè ní ká fáwọn ní 10,000 ká fáwọn 10,000 naira. Àbí kí ni mo sọ yẹn? Ọmọ máa dàn wá láàmú ni. Tí wọ́n bá ti gbé kọjá àpàdé ẹ̀wájú àgbà padà lọ́wọ́ ẹ̀. Kò sí wàhálà. Wọ́n má bínú, ẹ ṣọ́ pé kò tó wà ń bẹ̀ kò. Alówó ló wà ń bẹ̀. Bọ̀ tí wọ́n náà bá ti lọ, má rìnrìn ìfura kó kàn rìn bí ọmọléèwé. Kọjá ń tiẹ̀. Ọ̀rẹ́ a máa lọ kó rí dáadáa ṣùgbọ́n ọkàn ṣe ìbàlẹ̀ mi ọ̀. Oore nìyẹn. Ọlọ́run ló ní kó wá sọ̀rọ̀ owó. Ọlọ́run ló ti ọmọ ẹ wá fún wa ọ̀. Kó náà sáré help wa.
ṣẹ́rí àìtódò tọ́ sí ó ní àkèrè kúrò mo fẹ́ tọ̀ tí o bá tódò tọ́ sí wá pé kọ̀ọ̀kan wá pé everything tó bá wà ní obìnrin wa ló fẹ́ tọ̀ ẹ jẹ́ kí n sọ truth fún yín tí o bá yẹ pé ọ̀rẹ́ lásán rẹ jẹ́ tí ẹ kì í ṣe ọ̀rẹ́ gidi kẹ́ sọ fún mi kò sí ẹni tí mi wá bá nílé lóyún lẹ́yọ kọ̀ọ̀kan mo béèrè kejì lọ́wọ́ yín ẹ sọ pé ẹ rí ẹ jọ ṣé ó jábẹ́rẹ́ ni sójọ́ máa ń kiri kò ń ṣọ̀rẹ́ yín ni tẹ́ fi sọ pé ẹ rí ẹ wò ó máa dákẹ́ sọ tòótọ́ ibi tẹ́ bá gbé sínsìn kó tó di pé máa bínú ju mo ṣe bínú yìí lọ. but Adigun nísìnyí ìwọ náà ṣe wá rí wípé kò kí ń ṣe pé bí ọ̀rọ̀ chief ọ̀ chief tá à ń bẹ̀ sọ́ngbà yìí pé ọmọ yóò fẹ́ chief kò fẹ́ chief onírọ̀ ó ń fẹ́ chief ṣùgbọ́n náà wá ń sìn kò ṣàdé kí ṣọ̀rọ̀ chief ló wà lẹ́mọ̀ báyìí so kí ni tiwa. ó mi fẹ́ kó mọ ẹnu lọ síbẹ̀ yẹn mọ́ because bó ṣe ń dárúkọ ọ̀rọ̀ chief yẹn inú ń bí mi chief ló ń fẹ́ right ìgbà tí àárọ̀ mọ́ mo try láti wá chief mi rí chief náà mọ̀ definitely àwọn jọ lọ pẹ̀lú chief ni náà. rárá pariwo jàre kí ni tiẹ̀ gan èmi gan lọ sọ́dọ̀ mọ̀mísí ẹ̀ tó bá nígbà tí mo dọ́dọ̀ mọ̀mísí ẹ̀ kàn para ni tó bá ibi wọ́n ṣe ń para burúkú at the end of the day mọ̀mísí ẹ̀ gan fi yé mi wípé Kéjì àti Abigail ò lójújọ kúrò tó yẹ pé wọn ò rí àwọn méjèèjì lẹ́yìn kó sọ bí a ṣe máa wá wọn tá a ṣe máa rí wọn ó wá mo kàn para fún wa bíbá bí ọmọ iléèwé kan. nínú nǹkan tí mo hate jù láyé mi tó máa ń múnú bí mi ní tí n bá ń bínú lọ́wọ́ kí obìnrin máa bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn wo tí ó bá kí n ṣe pé ìwọ ni tí ó bá jẹ́ ẹ̀rín ni ìwé máa lọ tí ó bá jẹ́ àṣà ni máa jẹ́ kí iye ẹ̀tù lálẹ́ yìí tí ó bá tó bá mi dánrú ẹ̀ wò you die. wò mí dáadáa kò sí nǹkan kan tó lè ṣe ìwọ kan ló fẹ́ Kéjì ṣó yí ẹ kó lọ fara balẹ̀ kó lọ jókòó ká sit down somewhere àbí wọ́n ló bí Kéjì ni. fífẹ́ tí mo ní mo fẹ́ fẹ́ kò ń ṣe pé mo fẹ́ ṣeré. I'm not just gonna play around. Mo fẹ́ gẹ́gẹ́ bí aya ni. And then àwọn òbí mi máa ń tẹ̀ mọ́ mi létí pé tí mo bá máa mú ọmọ wálé kó jẹ́ ọmọ tó níwà tó dẹ̀ tó lẹ́sìn. Oníwà and your dress sense alone ó ti sọ pé ẹ̀sìn náà pé lára ẹ̀. So mo fẹ́ gẹ́gẹ́ bí aya ni and I need you to understand that. Bọ̀dé kò ṣe bí ọ̀rọ̀ tó ń bá mi sọ láti jọ mi you understand it's just that bó ṣe ń disturb mi èmi náà ń béèrè nǹkan lọ́wọ́ ẹ láti jọ ẹ o reply mi ìjọ tí mo pàdé yín ní checking point ẹrù tí mo bẹ́ẹ̀ gbé kí ló wà nínú ẹ at least ẹni tí èèyàn bá ṣàfẹ́fẹ́ èèyàn gbọ́dọ̀ mọ oríṣẹ́ tó ń ṣe èèyàn gbọ́dọ̀ mọ why nǹkan tó lè ṣe àti tí kò lè ṣe. ọ̀tọ̀ ló sọ ṣòro ní agbótadé àgbo ká má parọ́ fúnra wa ni ká finú ara wa ṣòro ọjọ́ tó pàdé wa yẹn ok lóòótọ́ ni pé yahoo guys ni wa ìwọ̀n pé ẹni tí ó bá ń ṣe owó tó bá dé ìjẹ̀rù tiwa tó ti wà advance tó máa ń rí owó gidi gbà ọjọ́ yẹn ẹrù lálọ́gbà nǹkan tá a fi ní kó help wa lọ́jọ́ yẹn pé ẹrù tá a lọ gbà ó jẹ́ ẹrù tó pọ̀ táwọn ọlọ́pàá bá dé pàdé wa wọ́n ṣe pọ́ máa fi wá ṣe nǹkan kan wọn ní mú wa o wọ́n lè dédé seize ẹrù yẹn láṣẹ wò pé kó help wa kó fi bá wa gbé ẹrù yẹn kọjá lọ́jọ́ yẹn it's nothing more. So ṣé nǹkan tó ń hide fún mi nìyẹn yahoo guys kò sí nǹkan tó bá àdé ń bẹ tó rọpò lóyún lẹ lọ ó lè nìkan ní mo rò pé bọ́mọ jẹ́. Ọlọ́run tí ẹni jẹ́ káwa rógun nǹkan tí ẹ máa fi máa bá wọn jalè lọ́rọ̀. Àmì alright jẹ́ kí mi náà reply lẹ́nu. Mo ti bọ̀. Is that a yes? Yeah. Yes. Good. So, kí ló máa. Nothing. I just wanna take you out and let's go have a nice time. Alright. Before then, let me give this. Shit. Take your cheese, right? Alright then. láti jọ ìlú mi lóyún omi àkọ́kọ́ nìkan ọlọ́run àṣẹ ìyàwó láti jọ pé mú mi.
torí ọ̀rọ̀ àǹtí mi ni ẹ mọ̀ pé látìgbà tí wọ́n ti mú wọn lọ sí police station òun ni ó ti ń rẹ̀ wọ́n díẹ̀ from police station sí wọ́n tún ti gbé wọn lọ sí hospital ṣe ni ó kàn mí bákan from one hospital to the other ẹjọ́ torí ọlọ́run iṣẹ́ àbàṣọ fún àwọn ọlọ́pàá kí wọ́n release àǹtí mi ẹjọ́ torí ọlọ́run ẹ̀dùn mọ̀ pé ọmọ tí tó jẹ́ ọ̀rẹ́ ọmọ tiwa náà à ń wò òun náà àrí òun náà ẹjọ́ torí ọlọ́run màmá ẹjọ́. kí n bá ọlọ́pàá sọ̀rọ̀ kán fẹ́ gbọ̀nrín sílẹ̀ kára rẹ̀ yá gbọ́rán sẹ́gbọ̀nrín ti lo tọ̀dún kan nìtọ́lọ́pàá ni ẹ máa gbọ́rọ̀ burúkú gbòòrò ẹnu odidi ọmọ mọ́mọ́ ń wà odidi ọmọ ẹlẹ́kàn fẹ́ gbọ̀nrín sílẹ̀ ó ń tọ ibi kan débi kan ọlọ́pàá ń tẹ̀lé ká bọ́ máa sun wọ́n máa tẹ̀lé kékeré lẹ pè ní. mọ́mì ẹjọ́ tá a bá ní káwo dúdùn fún a ọ̀rá kọjá eégún ẹ̀dẹ̀ máa wò ó ọ̀rẹ́ dẹ̀ lẹ́yìn méjèèjì o n tó ṣẹlẹ̀ tó ní kó wáyé bẹ́ẹ̀ ní ẹjọ́ nítorí ọlọ́run ṣé ẹ rí bó ṣe wà ń sìn tẹ bá ti jẹ́ kọ́lọ́pàá kan rí ìdísìn wọn torí gbogbo ibi tá à ń gbé wọn káàkiri àwọn ọlọ́pàá kan ń tẹ̀lé wọn káàkiri wọn jẹ́ kọ́kọ́ wọn balẹ̀ àráyè tọ́jú wọn àwọn gan pípétupétu ni wọ́n mí kẹjọ nítorí ọlọ́run kẹjọ nítorí ọlọ́run mo fọ ọlọ́run ọba bẹ̀yìn ni ẹ ní ṣòfò ọmọ ẹ ní gbọ́mọ gbìn tára wọn bá yá gbogbo wa lè pọkàn pọ̀ á lè máa wá àwọn ọmọ yìí ààrẹ nìkan kan nù wọn ìṣàánú wà ẹ jọ yìnbí sọ láfọ̀gùn bẹ̀mí ni ẹ ń bẹ̀mí ní ìsìn tí ń ká yín lára odidi ọmọ mi ìrìnrìn kúrin ìwọ lárún gbága ní ìsìn bí ilẹ̀kùn àsìkò oyún ọ̀rẹ́ lèmi ìyá kejì látijọ́ kí n bá rọ́mọ mi à ń sọ̀rẹ́ kí n bá rọ́mọ mi ọ̀rẹ́ ti rẹ́jà ó ti pẹ́ àmọ́ o ẹ ń bẹ̀mí ní ìsìn ẹ ń fọlọ́run kọ́ sí mi lọ́rùn bí kò fẹ́ gbọ̀nrín sílẹ̀ ká bá fẹ́ gbọ̀nrín sílẹ̀ àti ránmú gàngàn sẹ̀yìn kan náà ebi kí n ti pe wọn ọlọ́pàá kí n ti fẹ́ gbọ̀nrín sílẹ̀ ni ibikíbi n bá ti pàdé kejì ọjọ́ kọjọ́ ń bá rí kejì àfi kí n rọ́mọ mi kí n bá rí kejì kí n bá rọ́mọ mi rẹ́rẹ́ arún eléru asungi ṣebí kọ́ ọlọ́pàá ti fẹ́ gbọ̀nrín sílẹ̀ ni àwọn ń á fi sílẹ̀ ẹ máa lọ ń á fi sílẹ̀ máa pè ọ́ ṣe ti gbọ́ ìlú wo ló ń jẹ́ bẹ́ẹ̀ bí ń á fi sílẹ̀ ebi kẹgbẹrẹ mọ̀ ti kú sọ̀rọ̀ ni ń á fi sílẹ̀. ẹ ṣé o ẹ ṣé kú o ọmọ ọlọ́mọ yín lágbára fọlá. agbára ẹlẹ́dàá mi mo máa rọ́mọ mi ẹlẹ́dàá mi lè jẹ́ nǹkan ọmọ mi máa yá lé agbára ẹlẹ́dàá mi. ẹ̀sùn mi ló pàrọ̀ ẹ̀sùn ọlọ́wọ́ wà pẹ̀lú náà ẹ̀bí ò ní pa yín o. ẹ ṣeun o. mi ò ní pa yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹni wà wà jáàmù o lọ́wọ́ ojú ọdọ afẹ́yìn náà mọ́ tọ́jú yín ẹ ṣé o. kí ni nǹkan tó ṣe ẹ̀rù ò ń sunkún látàárọ̀ mo ń bi ẹ́ pé kí ló ṣẹlẹ̀ ò ń dì ó sọ̀rọ̀ àjọ ń bọ̀ nínú mọ́tò oní kí n pa kò fẹ́ fún oníbàárà lówó ò fún oníbàárà lówó tán containers and change mood ẹ change mo dẹ̀ ní kó sọ̀rọ̀ rárá ni ó kàn ń wẹ́kún mu ni dúró òkú a máa farapamọ́ fẹ́ni tó bá fẹ́ sí ni. Why can't you just come out straight? What is the problem? But I don't know where to start from. Anyway, tó bá ti bẹ̀rẹ̀, I will understand. Ìkọ́ tó ṣẹlẹ̀ ni pé màmá sáré lọ́nà tí mo fi lọ́wọ́ yẹn. Grandma mi ni wọ́n. Ìyá tó ń jókòó síbi igbó tó ń jẹ búrẹ́dì yẹn. That's your grandma? Grandma bíbí wa. The funniest thing pé gbogbo nǹkan tó fa gbogbo wàhálà yẹn èmi ni mo fà á. Ìjáàbù tí mo lò mo kàn fi disguise mo kì í ṣe Muslim sister látọ̀. Wàhálà kan ló ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá wa ń wá mi
mo dé ní láti sá ikú tó fa tí mo fi ń lo jáàbù yẹn. nípa gbogbo nǹkan tó tó báyìí mọ́ra o dẹ̀ sọ jáde lẹ́nu. I'm sorry. That's not nice. I'm sorry. Yeah, calm down. What's up now? What is it? Bro, how far? It's good. Sorry, my young. How are you? You know, money jẹjẹ. Sorry, what is it? Kí ló ṣe kejì tó sunkún báyìí? Ẹ má mà dá lóhùn. Ó kọ́ dédé lóhùn miss àwọn parent òun látọjọ́ tóun ti ń bá wa ṣe tóun ti wà nínú bí òun ò lọ́jọ́ ìyọjú sí wọn òun ti miss wọn. And guys, the truth is, gbogbo bí a ṣe máa ṣe fàájì yẹn, èmi máa ń take time láti lọ rí ìyálùkù ní mo ṣe. Tí n bá lọ gan máa yàrá wọlé ọmọ akẹ́, mo máa ń ra ìlú bọ̀ pẹ̀lú ewédú fún wọn. Ipa tí ìyá ń kó ní láìfọ ọmọ, kò kí n ṣe kékeré, ó máa miss wọn. Ìyẹn ló wá ń ṣe ẹ̀sìn tó wá fi ń ké báyìí. Wàá dẹ̀ ti sọ fún ọ̀rẹ́ wa gbọ́n pé o fẹ́ lọ sílé o fẹ́ lọ wo àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ o máa gbé kan náà àwọn tó wà ń bẹ̀ á dẹ̀ fi gbé ẹ lọ. Ìyẹn ló wá ń ṣe tó wá fi sunkún. Àmọ́ tó yẹn tẹ̀ kéré owó ìní kókó fúnra mi máa tẹ̀lé ọmọ kò léyàn. Ọ̀rẹ́ ọgbọ́dọ̀ rí mùfà tó kọ́ ọmọ kò rí láwọn èèyàn lẹ́yìn. Ó yá má sunkún mọ́. Ṣó ti gbọ́? Ó yá rẹ́rìn. Now say cheese. Èjì ẹ̀yìn náà ní ṣá. We dey hungry like crazy. Kí ló wà ní ọjọ́ wa? Ṣé o ti ṣe ìwé jíjẹ nínú wa bẹ́ẹ̀? Owó tí mo rẹ̀ mi ní ìsìnkú fẹ́ lọ́wọ́ káwọn. Mo fẹ́ káwọn guys mọ owó nǹkan tó ń ṣẹlẹ̀ ní ṣe náà pretend o. A máa lọ síbi tí wọ́n wà. A máa lọ gbé wọn. We'll take good care of that. Can you just clear it to us? Yeah. Ẹ farabalẹ̀ lọ. Ẹ gbà mí. Ilé mà ti ń pọ̀ jù. Òkú tọkọ mi sí ẹsẹ̀ tí wà ń ta. Kó má má lọ jẹ́ nǹkan tí mo rò. Ọkọ mi, ṣé rí nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín? Mi ì fẹ́ kẹ́ fi ṣèbínú o. Mo fi ẹlẹ́dàá yín bẹ̀yìn. Mo fi ẹlẹ́dàá ìyá tó bí mo fi bẹ̀yìn. Mo kò fẹ́ kẹ́ sọ tọ̀rọ̀ fún mi. Etí mi ti kún ní gbogbo. Wọ́n ti pè mí ẹ pẹ́pẹ́ sí ọkọ mi o, àwọn kan lóògùn owó ló ṣe, àwọn kan ní èèyàn ló fi ṣòwò, àwọn kan láwọn obìnrin ló ń kó tó fi ń ṣògùn owó. Ó ti sún mi, ọ̀rọ̀ etí fún mi ní sleepless night. Ìjọ ẹ ṣàjẹwọ́ fún mi, èmi nìkan náà ló gún mi. Ní ìdẹ̀lẹ̀ táìmù, tẹ bá ṣe lọ tẹ bá sọ fún mi gbọ́n mi táìmù. My dear, kí ni gbogbo ìsọkúsọ tó ń sọ lẹ́nu? Yes, kí ni gbogbo ìsọkúsọ tó ń sọ lẹ́nu? Tẹ́gbàtẹ̀ John Santa ṣé ó yẹ kí wọ́n tún ní liver láti tún wá sínú ilé yìí kó máa sọ pé èmi ṣògùn owó. Mi ò bá yín jà, mo kàn ní kí ẹ ṣàlàyé fún mi ní ìfi ṣe jà. Eléyìí máa dìjà, yes, pẹ̀lú nǹkan tó ń sọ lẹ́nu ó máa dìjà because bó ṣe ń tẹ̀ mọ́ mi létí lójoojúmọ́ ó ń jẹ́ kí n bìlífì pé ìwọ gan accept pé mo ṣògùn owó. Ṣé ọkọ̀ yìí tèmi gbà pàrọ̀ ni? Ṣé ọ sọ fún ẹ̀yin pé èmi ò gbọdọ̀ lówó mọ́? Àbí gbogbo iṣẹ́ ilé iṣẹ́ tí mo ṣí yẹn kì í ṣòwò ni màá fi pa? Mo bí ẹni iṣẹ́ kì í ṣòwò ni màá fi pa ni. Tó bá sọ fún wọn yìí pé mo ṣògùn owó wò ní sọ fún wọn yìí pé mo ní change of businesses nígboro. Hòtẹ́ẹ̀lì ló wà ń bẹ̀, ibi tí mo ti ń ta ní wà ń bẹ̀, ilé epo wà ń bẹ̀, and others tó yẹ pé ìwọ yìí náà ni máa rán lọ bẹ̀ tó lọ gbowó wá. Gbogbo mo kúkú sọ fún ọ, mo lọ́kọ mi mo ṣiṣẹ́ ni ó ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí, mo dẹ̀ kúkú ń bá wọn jà. Tó bá ṣàlàyé, that means àlàyé òwò wọn létí nìyẹn. Bí aago ẹ tó bá ti pè ẹ́ ṣépè fún kó sọ̀rọ̀ sí wọn kọ́mọ yìí pé kò rí bẹ́ẹ̀. Ó ń bíyànjú náà irú ìsọlẹ́nu wo ni. Òun tó bá ti bẹ́ẹ̀ sọ báwọn jà because ìwọ fún rẹ mọ̀ bá ṣe wà nínú ilé yìí wípé kò sí gbà kò sọṣẹ́. I work for my money.
mo ṣiṣẹ́ owó mi àtẹ́lẹ̀ ọwọ́ mi kò ń tàn mí jẹ nǹkan tó dẹ̀ mọ́ ni mo ṣiṣẹ́ fún owó mi ni so tó bá jẹ́ ibi ṣe ń lọ káàkiri tí mo gbogbo mọ́tò mi tí mo ń gùn ló ń bí wọn nú inú wọn máa bàjẹ́ lọ́jọ́ alẹ́ yìí ẹ tó bá fẹ́ bà mí jẹ́ ọlọ́run máa bàjẹ́. It's okay, it's okay. Owó yìí sì láti rí. Nǹkan tó ń sọ yìí ṣé oṣù ọ̀ṣà? Oṣù pé chief yẹn máa ń fi àwọn obìnrin ṣe rituals every first Friday of the month. Ọdún mi tètè mọ̀ tẹ́lẹ̀. Bọ̀ kì í ṣe mí ní méjì náà ọ̀rẹ́ mi ti gbé fún chief. Èmi kọ̀ rò bóyá coffee catch fún ọ. Later ni mo discover pé ṣe ni chief náà ladies. Ètí mo gbé fún last ló bù mí lọ́wọ́. Ẹ wò, ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí ọ̀rọ̀ chief o. Ẹ má yẹ ká máa wò bẹ́ẹ̀ yẹn o. Because tẹ́ni tó dé lárí o, a mọ tẹ́ni tó ń bọ̀ o. Kó má lọ di lọ́la ń sìn. Kó má lọ jẹ́ pé ẹ̀gbọ́n bọ̀dé lọ́ máa tún lò. Oh, and guys, that is the point. Ikú tó ń pojú gba ẹni. Owó ló ń pa fún ni. Ṣé o ti rí àwọn àbúrò títí ẹ? My 12 ló wà. Then the other one yẹn tún gbé ní K2. Kó má lọ jẹ́ pé àwọn ọlọ́mọ lọ lò next. Àwọn àbúrò tèmi ò tẹ̀ sí Nàìjíríà náà anyway, so wọ́n tẹ̀lé rí wọn lò. Àwọn àbúrò ta ni? No, àwọn àbúrò mi ò sí ní Èkó. Ìjẹ̀bú làwọn àbúrò mi wà. Then wọn kì í lò Jẹ̀bú. Anyway, kò síbi téèyàn wà tí wọn lè ríyàn mọ́. Ọlọ́run má jẹ́ ká ara ẹni fẹsẹ̀ sí. That is the point again. Àjẹ́lé ẹ̀ K2, ó gbóṣòdì lọ. Ibo làwọn ọlẹ́yìn òsì. Stop now. No, I gotta call back. You don't understand. Ẹ̀yìn ọ̀sẹ̀ jẹ́ àwọn nǹkan ṣe sí o. Ṣé àní wàá ṣe wọ́n pé. Hello? Yeah, ṣé Akoka police station ni? Oh, good. Láti àdúgbò ń bí náà ni. A fẹ́ report one chief in this case ni. Torí a ti máa notice ládùúgbò wa pé every first Friday of the month gbogbo àwọn ọmọbìnrin tó bá wà ládùúgbò àkànní dédé rí wọn mọ́ ni. Wọ́n bá ti súnmọ́ chief báyìí bóyá ó fi wọ́n ṣe rituals kò tiẹ̀ yé wa. A kò gbé àwọn ọmọ bíi pé ó fẹ́ bá wọn ṣeré ká tó ṣẹ́jú pẹ́ àwọn ọmọ ti lọ́wọ́ ní padà wálé. Ṣé ní ká report case yẹn bóyá kẹ́ try láti investigate. Yes. Thank you. Baby, ó ṣọ̀pọ̀ height number ẹ̀kọ́ tó ti kún pa wọn. Hello, sweetie. What happened? Kí ló ṣẹlẹ̀? Sweetheart, ó mà máa dá fún ẹ o. Ṣebí jẹ́jẹ́ ni mo jókòó mi síbẹ̀ yẹn. Wọ́n dẹ̀ dé ọ̀nà ní ẹ pẹ́pẹ́ sí ẹ o. Wọ́n need me station àwọn. Àfi tí má bá wọn dé station. Mo dẹ̀ sọ fún ọ kó sọ nǹkan tí mo ṣe fún mi. Mi ò ṣẹ̀, mi ò pààyàn, mi ò jalè, mi ò ṣe nǹkan kan. Wọ́n ní dandan àfi tí má bá wọn dé station ni màá tó mọ nǹkan tí mo ṣe. Ìgbà tẹ́mi ò dẹ̀ ṣẹ̀, tí mi ò dẹ̀ jalè, tí mi ò pààyàn. Mo dẹ̀ ní kọ́ ní ìṣó ń bẹ̀. Ẹ gbọ́ fisa, ṣé bóyá jẹ́ ni ẹ? Bóyá ṣẹlẹ̀ nìyẹn. But a ò ní ẹjọ́ láti ọ̀rọ̀. From which station, please? Alápẹ̀rẹ̀ police station ni àti wá. Tẹ́ bá lẹ́nìtì láti béèrè, ẹ wá síbẹ̀. I'll call my lawyer, okay? Oògùn pupa tẹ́ rà fún mi yẹn ó ti tán bóyá tẹ́ ẹ bá ń bọ̀ kẹ́ ẹ tún lè bá mi mú mi wá kò sí wàhálà ọmọ bá yín rà dẹ́ ọmọ bá yín gẹ̀ẹ́tì ọmọ ọ̀dọ̀ náà kó má jẹ́ yín nìkan nílé ó dà. Gentlemen, what's it that? You're under arrest. Ṣùgbọ́n ṣé mo pé àkọ́kíníà ìwọ̀n ìwọ̀n kíníà ló máa dé. Láti ní sọ pé kò sí bí ọ̀fẹ́ sásì gbogbo hide and seek kò
game tó ń bá wa play last year that's come from àwọn àgbà pa òwe mọ́ wọ́n ní ọjọ́ gbogbo ògbó ọjọ́ kan ìjọba àtàrà ti ṣe ń tẹ̀sí ọkọ̀ tó ṣe wà yìí tó bá play smart máa fi bọ̀ fọ́ òun yìí dànù just one. ọmọ yín fẹ́ òde. ọ̀rọ̀ burúkú wọn lọ sọ jáde lẹ́nu ẹ mọ́ máa yíbọn fún ẹ tí wọ́n sọ̀rọ̀ òṣì jáde lẹ́nu. ojú nǹkan tí àwọn tó bá ń fẹ́ òde máa ń rí bẹ́ẹ̀ tí mo ọkọ̀ ọmọ yá máa gbélé wa á lọ máa pa àwọn ẹlẹ́ni lẹ́kùn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ lọ́wọ́ ẹ̀ àbí ẹ máa rán yẹn náà. Èmi kankan ni yé mo parọ́ fún ẹ láti jẹ́ ìpè nìkan mo bí ẹbí. Èmi ò lè padà sí bẹ̀rẹ̀. Kí ló dé? Èwo ní kọ́kọ́ mi máa ṣọ́ mi lọ́wọ́ lẹ́sẹ̀ kí má ní free movement. Sí ọkùnrin bá pè mí, á ní boyfriend ló ń pè mí. Ẹ wọ iPhone 6 mo ṣe rà. Ṣé lọkọ̀ mi gbà lọ́wọ́ mi tó là mọ́ nítorí pé wọ́n ń pink mi? Mo fẹ́ lọ tún fún òṣèré sí wọ́n ní just ordinary skin. Wọ́n ní 60,000. Níbo ni mo ti fẹ́ lọ́wọ́ tí mo fẹ́ fi rà? Imagine that ṣé ń fún mi lọ́wọ́ ni ẹ wá ní pé kẹ́mi padà mi ò lè padà o bẹ́ẹ̀ ṣe rí mi ń sìn kò dùn mọ́ yín àbí ó dìgbà tí mo bá fi òkú mi ránṣẹ́ wá sílé fún yín ẹ wò ó mi ò lè padà o àǹtí mi ò lè padà ẹ má bínú pé mo kọ̀rọ̀ sí ilé ẹ̀yìn ẹ̀jọ́ mi ì lè padà àǹtí mi ì lè padà. károdò kábọ̀ kí lára àlẹ́ fẹ́ mọ̀ ọ̀rọ̀ ilé ọkọ gba sùúrù ọ̀rọ̀ ilé ọkọ tó wọ̀ yẹn ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù filalẹ̀ yóò fọkùnrin ṣe kó má dàbí èpò orí ìwà gbòfò ni tó o bá ti fìfìlẹ̀ ìgborí tó báyìí ìyẹn ò ní pé kó má jẹ gbogbo ayé tó bá fẹ́ jẹ bó ṣe wà lọ́dọ̀ mi wọ́n ti ń rògbò pé èmi mò ń ba yí ẹ̀ jẹ́ wọ́n ní mò ń fi ẹ́ tajà ń bí mi fẹ́ kó gbélé ọkọ kò dẹ̀ rí bẹ́ẹ̀ tèmi náà bá ní pé kí n wò sọ́tún kí n wò sọ́tún kò wù mí kó lọ ìwọ tó yẹ pé wọ́n ni mo fi ń tajà ń bí báyìí àtìgbà tó ti dé bí báyìí táwọn èèyàn bá ti rí ẹ mo tún ti ní more customers ó máa dèmí náà tó bá lọ ẹ ìwọ padà síbẹ̀ àtúnṣe kù ṣe 60,000 ìwọ náà mọ̀ pé láàrin ọjọ́ mẹ́ta wàá rí 60,000 wàá ṣe fóònù ẹ ọkọ àbúrò ẹ̀kọ́ rẹ̀ òun náà ni à ń bọ̀ wá sí tiwa. akọni ṣé àlàáfíà ni ilé ọkọ mi ṣé dáadáa ni ó wà ókè o. ẹ lè kú ewu ọmọ o. sọmọ mi mú yàn. àǹtí mi ẹ jẹ́ kí n wo pẹpẹ sí àti mo gbé kan náà. o ṣe. Mọ́mí. akọni báwo ni ọmọ mi ń kọ́. everybody wájú àyè báwo lọ fún báwo ni business ọgbàjà nígbà táàjọ bí náà ni mo ní kí wọ́n yọjú sí ẹ mọ̀ pé àwọn àgbàlagbà ní obìnrin alákọ̀ọ́bí ó dáa kí ìyá ìyàwó gbọ́dọ̀ máa wà ń bẹ̀. ṣé bí ńgbà tíyàwó ẹ̀ bímọ lọ́sùn jẹ́ ṣé bí mo bá yín lọ lé ọjọ́ mẹ́ta tí mo bá yín fi tọ́mọ at least 3 days tí mo lò lọ́dọ̀ ni. ṣàrí àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn nǹkan tó ń torí ẹ̀ wá sí mo wá ní àná ó dà pé wáìfù mi pè yín ní àná. ó pè mí. so èmi dẹ̀ wò pé yẹ ká ti rí látàrí wa. sísá dẹ̀ ti rí torí ẹ̀ lọ́mọ ìbí mọ́tò wájú nítorí àbí kí wọ́n á gbé kájọ máa lọ bẹ̀ báyìí àti ilé ìwà ń bẹ̀ kọ́tà wá lọ lójú sí káwá báyà ṣe bó tẹ̀ ju bí àbí 2 or 3 days ó pẹ́ jù ó wá pẹ́ ju oṣù kan láti ẹ̀rí rẹ̀ rí. níbo ni kì í fi ṣọ́ọ̀bù bí sí ṣé ní bí ṣọ́ọ̀bù ṣe wà yìí bó ṣe kékeré tẹ̀ ń wò yìí mi ò pawó rárá màmá pa 100,000 nínú ìsọ̀ yìí bó ṣe rí. mọ mi ẹ̀mí ṣẹ́gun jù ẹ̀mí yàn lọ àwọn sẹ́kọ̀ndẹ̀rẹ̀ ọmọ yẹn alákọ̀ọ́bí ni ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣẹ́rí ẹ̀ náà tẹ̀lé ẹ̀ pa ní láàrin 2 weeks àti kíní kan yẹn. ọ̀kẹ́rẹ́ ó yà máa surprise ni máa 50,000 àti owó yẹn á jẹ́ 150K. 150,000 lóṣooṣù. agbára lọ́hùn. mo ti ṣe dáadáa tó bá yẹ pa ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n àti yé mi náà ṣe wá ní tó ṣẹlẹ̀ ní pé àbọ̀ ní àkáǹtì sí ọ tó bá bẹ̀rẹ̀ wàá bá mi fi owó yẹn sí lọ́la tí n bá ti rí 150 tó ti wọlé oh my god gbogbo ẹrù mi ni màá dìwà lọ́dọ̀ máa ń lò ju oṣù kan lọ tí màá ti bí ìpadà bẹ́ẹ̀ ni màá tọ́ ẹ màá pọ̀ ẹ sẹ́yìn màá pọ̀ ọmọ ẹ màá tó tọ́ ìyàwó ẹ mọ́.
Mọ́mí kò sí wàhálà. Ẹ máa rá láti yẹ láàárọ̀ la. Ẹ ó dàbọ̀ sí wa. Ẹ má bá ń kọ́ ọmọ mi o. Àpèkẹ́. Jẹ́wà. Ọkọ̀ àbúrò ẹ̀ tí lọ ni. So fast. Ọ̀rọ̀ ẹ bá mi kí dé bí o. Bá ń kíyàwó ẹ o. Ó ṣe ọkọ mi. Díẹ̀díẹ̀ o. Sọjú tí ọ̀tún la máa ti palẹ̀ mọ́ o. Fẹ́ràn owó bẹ́ẹ̀ yẹn lọ́rùn. Ọ̀pọ̀ mi wọ́n máa ń fún ní ìgbà mi. Òbí mi lọ́dọ̀ wọn lẹ́kùn ọ̀rẹ́ mi mú mi ẹ̀tí a bá tọ́jú ọmọ yìí ọdún mẹ́ta ní ọdún padà sí ṣọ́ọ̀bù yìí nínú láyé àwọn onígbà pé at least ní ṣọ́ọ̀bù àwọn láàrin 2 weeks àwọn ṣe make bí 100,000 naira. Pé ọ̀dọ̀ wa mú àwọn kú láti ṣọ́ọ̀bù yẹn wá sílé wa àlùkò máa fún àwọn 100,000 naira náà sọ́wọ́ náà. Wọ́n á kọ́ gba 100,000 naira sọ́wọ́ káwọn tó lè wá síbẹ̀. Ó wà lọ́kàn tó máa ṣe fún wọn. Kí ló ṣe? Mo máa fi 50k sí owó ìdí 150k. Wọ́n wá ní káwọn tó dé bíbá yìí báwọn gbọ́dọ̀ rí aláàtì. Bàbá ti rí aláàtì lẹ́ni báwọn àdébí lára rà. Dúró lọ dálẹ̀. Ṣé ọ̀rọ̀ mọ́mì fi máa jọ ẹ lójú ń sẹ́yìn? Ó yẹ kó ti mọ mọ́mì tipẹ́tipẹ́ náà. Mọ́mì ṣòro pé lásán náà jẹ́jẹ́ ẹ̀bùn ni. Àti pé dúró náà ìgbà yẹn ṣòro pé wọ́n nìkan ló máa ń chase me. A lot of guys, I mean cute guys. Torí pé o máa ń fọwọ́ ṣe olúgbúdú sí mọ́mì wọ́n ṣe sáìn ẹ̀ pé ìwọ ló máa gbọ́ ọmọ yẹn lọ. Èmi tẹ̀lé bóyá máa bí ilẹ̀ bí $1 million. Ṣé ìgbàdẹ fún náà ni $1 million náà mi gbé sọ́ọ̀nù èyí náà ìwé náà ṣe. Àbí náà. Bébí mi kọ́. Ó wà nù lé ń bẹ̀ jàre ọmọ ẹ ti láì kó máa jẹun jù. He likes eating too much. Ó wà lára. Oh seriously kí ló máa láì láti dé. Ẹ̀kọ́ ló fún mi ọmọ mi fi kàn. Juice tó máa ń láì kí tiẹ̀ wá ní. Ìyáyàwó mi ní rẹ̀ ẹ̀wọ̀n mi ló ti lọ ká fún mi. Èmi náà rí bẹ́ẹ̀. Ó gbọ́ ọmọ sínú mọ́tò. Oníkọ́mọ ọ̀dọ́ tẹ̀lé. Dúró bọ́ọ̀lù ṣe é ṣe tó bá dé pàtì. Àwọn ọmọ ayé ìsìn wọn ò fẹ́ gbogbo ìdààmú yẹn lọ títí. Tó bá yẹ kó gbé sílẹ̀ fún mi ni. Tẹ́bí bá ń pa. Má dẹ̀ fún ní baby food. Kí ni mo wà nínú ilé yìí fún? Ókè bó ṣe wá gbọ́mọ yẹn tó ń gbọ́mọ yẹn. Tí mínísítà kan bá wá rí ẹ tó bá lọ láìpẹ́ kan ṣé fẹ́ gbé kókó tẹ̀lé ẹ. Mọ́mí ẹ lè ṣe kẹ́ máa sàwọn fún ní wọ̀dí. Kí lẹ mean by minister? So minister máa wò mí ìyàwó lé àbí honourable kan máa ní kí kan lọ pè mí wá. Kò possible náà ṣojú ń dun honourable ni. What is wrong with you? How? Kí ló ṣe é tí òfin lè fẹ́? Ọ̀rọ̀ ọlọ́pàá ní àgbọ̀rọ̀ lẹ́sẹ̀. Àwọn ìyàwó lẹ́gàn mí tí wọ́n ṣe rí jẹ́ pé ikùn ọgbọ́n bí ikùn àgbè ni mínísítà wọn honourable wọ́n pè wọ́n ká máa níwọ̀ tó dàbí ìgbà pé kò tí ì bọ́lẹ̀ lára ẹ̀. Wọ́n ọjọ́ láti fọ̀rọ̀ ọmọ fi di ilé ayé ẹ̀ dúró. Wo nǹkan tẹ́mi dá láti sọ fún ẹni pé ọkọ kan ò kú kọ́ńbọ́ọ̀dù. Bẹ́ẹ̀ ni wọn ò kú kọ́ńbọ́ọ̀dù. Ṣé ní báwa ṣe wà ìkálẹ̀ mi ti nírú opportunity yẹn ni? O rò pé màá wà níbàyí màmá ní mò ń bẹ ẹ̀tọ́ mọ ni. Gbogbo àwọn opportunity wọ́n yọ ń gbà yẹn. Gbogbo náà ṣe yọ àwọn kankan try láti ṣe pòkè kákan wà nice ká ṣe dáadáa and all of that kò rí nǹkan kan tó bá yá tó bá pẹ́ ó máa ní ìdí ẹ̀ èèyàn máa ń gbà káàkiri ni láti fi ṣe nǹkan sílẹ̀ torí. Please ẹ wè mí ń lọ nìyẹn ẹ bá mi ṣe pẹ́pẹ́ fún oúnjẹ fọ́kọ mi tó bá dé mo ti sí oúnjẹ sílẹ̀ gbogbo eléyìí tẹ̀ ń sọ yìí kò wà advisable now you're a mother please. Take care. Ó mà ṣe o ọlọ́wọ́ ní kọ́mọdé má rìn lọ jàkìtàn ó láfi kóhùn kú síbẹ̀ ni ayé ẹ lẹ́nu bàbí táì tó bá máa dé èjì tí wàá ń sìn tó ti di kọ̀ǹdẹ̀ ìgbà yẹn lọ́rọ́ ṣẹ̀ṣẹ̀ máa yí ẹ àwa jẹ́ pé mi ti wọ̀n tipẹ́tipẹ́ mi ti ní bọ́ọ̀lù. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, mo ní pé ó yá pọ̀npọ̀npọ̀, ọmọge ó yá pọ̀npọ̀npọ̀, ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, ẹ̀rọ ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀, ẹ̀rọ ó yá. I know fit, anything tó bá lè I know it, súnmọ́ bí lókì, me and you today I know it, yeah. Ẹyọ bá ti sáré close go slow, okay, I wanna rock it. Lọ́nà kó tó wà important bẹ́ẹ̀ sí.
òní bóyá ọlọ́run dẹ̀ ní pé èmi náà ní ọjọ́ ọ̀rọ̀ yẹn máa bọ̀ sí. Òòrè Yorùbá ní nǹkan ẹni ò kí ń di méjì kí ló ń bí ni kódà ayọ̀ ló máa ń já sí. ṣorí tí mo bá ń wẹ̀ báyìí inú mi máa ń dùn ní pé ọmọ mi mójú lọ sọ́jà ó dẹ̀ lọ yàn ọ́ níbi tó ti dá òun tọ́jú ẹ̀ kò sí nǹkan tó kì í ṣe. ṣorí bó ṣe wá wà yìí ó ti pọ̀ jù fóbìnrin kan. ṣorí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ irú wa ni wọ́n máa ṣe lónìí tí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ bá kí ní sẹ́ẹ̀tì ẹ̀ iṣẹ́ yẹn máa ń ṣe gbígbọ́ ìwọ́n tó ń bó ṣe máa ń rí. Torí tẹ́ ìwà ń jẹ̀bà lójoojúmọ́ tàbí tẹ́ ìwà ń jẹ̀bà àwọn àsìkò kan wà tó pé ó máa sún yàn jù tó bá ti lè sún ọgbẹ́ ìwú èèyàn bí mo bá mi wò lè possible má lè yẹ ronú yìí. èmi máa serious. I'm very serious about it. Kí ló wà ní pé kò máa ṣe mí kò máa ṣe ọmọ mi. Àkànní tó kọjá rẹ̀ wá mi ò fẹ́ ṣe ní ṣeré ṣe. Mọ́mí ẹ stop ẹ̀ tó ẹ pẹ́ ń ṣeré. Eré òṣìwò ni. Tí àwọn máa ń bọ̀ kí ẹ kó máa sọ. Mo lọ sí àwọn olùkọ́ tẹ́ bá mi sọ yìí lọ. Bẹ́ẹ̀ lè máa gbé kí màá ti ń jọ máa ṣe. Àkànní padà. Ọ̀rọ̀ tí mò ń bẹ sọ iṣẹ́ ọ̀rọ̀ ṣeré. Máa bọ̀ ń bíbà ìkájọ sọ ni o. Ṣórí ètèmi ní pé kò ṣe ó máa ṣe ni o. Aró ti pọ̀ jù fóbìnrin kan. Mọ́mí. Láti sọ̀rọ̀ bá ẹ sọ̀rọ̀ wọ́n tẹ̀ ń sọ yìí. Plus ni olóyìnbó pé it is a plus. Wọ́n ní tí nǹkan ẹni bá di méjì inú èèyàn máa ń dùn ni. O iwájú ò lẹ́yìn ni. Kò sí èyí tí mo fi bàjẹ́ ń bẹ̀. Èmi mo bí ìyàwó ẹ̀. Gbogbo ohun tó wà lẹ́yìn gan kò ní. Ọlọ́run ò fún. A ní kò jẹ nǹkan tó da sẹ́yìn ẹ̀. Èmi ò fẹ́ kó wọ̀ta ni. N tó bá máa mú ẹ kó máa wọ̀ta. Kúkú máa wò mí. Mọ́mí kò lè pọ̀ sí ibùjáde ọmọ ẹni mi. Wá. Ṣé ní tí mo try láti fẹ́ sọ pé yé ẹni. Màámi, ṣé realize nǹkan tẹ́ ṣe ṣá? Ẹ jọ ọmọ kí lẹ tún fẹ́ bí? Ọmọ òun lẹ̀ ń wá kiri tẹ́ ń gbóyún ẹ̀sìn kiri ń sìn. Ẹ rí fúnra yín kí oyún ẹ̀sìn lélẹ̀ tẹ́ níyì. Èmi fúnra mi ń tọ́ ọmọ lọ́wọ́. Ẹ̀yin á gbóyún sínú. Ṣé káwọn ọ̀rẹ́ mi wá kọ́ wọn máa disgrace mi ń ta ni? Àti wípé ẹ gbọ́ o. Àwọn bàbá olórí burúkú tẹ́ dán kúra yín kiri ilé ọlọ́tí tó fún yín lóyún yẹn. Ẹ tètè wọlé báyìí kẹ́ lọ kó ẹrù nítorí mo ti dì sílẹ̀. Kẹ́ lọ kó báyìí kẹ́ rọra lọ bá wọn torí mi ò lè stand ẹ̀. Mi ò lè stand ẹ̀ rárá ni. Mi ò lè stand ẹ̀ torí mi mo ní tẹ̀ wá yìí. Báwo ló ṣe bá mọ́mí sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Darling, má bínú. Ìyá wọlé lọ. Mọ́mí kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ̀ bá wọn yín fà? Nípa oyún okò mi náà. Oyún báwo? Níbo ló fẹ́ kí n gbóyún lọ? Àbí? Níbo ló fẹ́ kí n gbóyún lọ? Tí mi náà bá wà mọ̀ pé jẹ́ ṣáàpù tó yẹ, ṣé mi náà try ẹ̀? Tí mo kọ̀ rò pé bóyá kéèyàn kàn ṣe fàájì kádẹ́ gbàgbé ẹ̀ síbẹ̀, ìwọ náà ó kàn lòyàn ṣá, gbogbo ẹ̀ kàn jáàmù, ó kàn dùn ún ṣá. Mi, etí wo ló gbọ́dọ̀ bá yín gbórúkọ bẹ́ẹ̀ àti jíìsì yìí? Ṣé bí wọ́n lọ sọ mí dáhùn tó bí? Ó ti tó wá. Àkànní mi níbí lọ o, ibi tí máa wà náà ni mo ti wà yìí. Kò síbi tí máa lọ, ibi tí wọ́n máa ní kí gbégbé má gbé, ibẹ̀ ló ń gbé, ibi tí máa wà náà mo wà yìí. Kò bá àròjọ kó pariwo jù bẹ́ẹ̀ lọ kó máa gbó mi ṣe máa wò lélẹ̀ ló mo fẹ́ lọ. Mami, ọkọ fún mi láti jẹ́ mo ti wá sọ̀tọ̀ fún ẹ báyìí. Mo ti sọ̀tọ̀ fún ẹ báyìí. Mo ti sọ̀tọ̀ fún ẹ báyìí. Ẹgbẹ́ mi ọkọ mi mo dáná mo fẹ́ yà sí báyìí láyé mi o. Ara lé aṣọ́kọ̀dọ̀rọ̀ dàbí àdágbé yìí o. Akọ́dọ̀rọ̀ dàbí àdágbé yìí o. Ṣé o ti rí nǹkan tí mi sọ báyìí? Ṣé wọn náà ti rí òun báyìí? Ìjẹ́ ní kó o dúró kó o gbé wọn sílẹ̀ kó tó máa lọ. Òwe má wọ̀ rí ẹ jẹ́ kí n máa lọ. Time ti lọ. Pẹ̀lú òrùn yìí náà. Okay, tó bá insist, no problem. A kàn bẹ̀rẹ̀ pé eléyìí tó wáyé kó má jẹ́ kó jẹ́ àwa mọ̀. Ṣùgẹ́t kó wá máa bá mi yọjú sí ọ̀rẹ́ ẹ̀ time to time ṣùgbọ́n.
Since mo mo bí ń sin ewu every day la máa rí mi. Okay. Tó bá jẹ́ bẹ́ẹ̀ no problem then. Díẹ̀, jẹ́ kí n ṣe síwájú. All right, take care. Mo ń bọ̀. Ẹ ṣé. Kí ló ti rí? Kékeré lórí. Ọkọ yìí ló máa ń sọ̀rọ̀ yìí. Ó ń tọ́jú ẹ̀ gidi gan. Ó sọ pé òun máa kọ́lé fún mọ̀mísí ẹ̀. Jọ olóńgbẹ mélòó ló ń ṣerú nǹkan báyìí? Àwọn bàbá àgbàlagbà lèmi fi kàn máa ń ṣerú nǹkan báyìí o. Ilé tẹ́pọ̀ ti ń kọ́ lọ́wọ́. Ó ṣe parí ilé tọ̀dọ̀ mi ni. Kódà ilé mọ̀mísí mi tó ń kọ́ lọ́wọ́ yìí, ó promise ó ní òun fẹ́ kó ti kọ́lé yẹn tán kó tó di time birthday mọ̀mísí mi. Birthday mọ̀mísí mi ta fẹ́ ṣe bẹ́ẹ̀ láti máa ṣe lágbára Ọlọ́run. Lọ́kọ èyí náà. I mean this young guy ló ń ṣerú nǹkan báyìí fún ẹ. Ó bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mi sọ̀rẹ́ tí mo rí ọkọ bíi tèmi. Tó bá ń gbọ́ missing rapes mi lórí yẹn ó ń tọ́jú mi ayé gan mọ̀ kò ń tọ́jú mi èmi gan mọ̀ ọ̀rẹ́ mi bá mi dúpẹ́ o káyé èṣù ẹ̀ṣẹ̀ kó má yé mi àti yẹn mo dẹ̀ wá gbà ládùúrà tó bá ti tó time tó fẹ́ ní ọkọ very soon ni o kò ṣe pọ́rọ̀ kíní o very soon tó bá máa ní ọkọ olóríire alálùbáríkà bí ìfẹ́ mi bí ọkọ mi òun lọ́lọ́run máa ṣe fún ẹ torí ó ń tọ́jú mi ọ̀rẹ́ mi ò dùn mí tọ́wọ́ ọkùnrin gidi bá mú ẹ bó ṣe wà yìí tó bá mú ìtọ́jú fún ẹ báyìí látòrí délẹ̀ tó máa péǹtì ẹ désàlẹ̀ ní kírísítà bí ṣe wọn máa gbọ́n fún ipò Ìwọ padà lọ. Ọ̀gbọ́n ló ń rìn ẹ̀rín lọ sí ìwọ́ra wọn ló jẹ́ kí n máa lọ. Màá pè é tí bá dé. Ọ̀rẹ́ rẹ̀ ṣe take care bye. Ọ̀rẹ́, kí ni problem ẹ ná? Kí ni nǹkan tó ṣe ẹ́? Ọ̀rẹ́ ò fẹ́ yé mi mọ́ o. Because the way tó fi ń ronú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi ò understand. O kì í mọ tí báyìí tẹ́lẹ̀ náà. Tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ ò dẹ̀ explain fún mi. Ó ní ọkọ̀ tó bú ọkọ̀ rẹ̀. Nítorí kò tí wàá mu sí ìmọ̀ àwọn òkè. Ó ní nǹkan tó ṣe ẹ́. Ṣé ìwọ wá bílí pé ọtí mímu ìyẹn ló lè sọ fún bẹ́ẹ̀ mi àbí? Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Bújí ọtí òun pàrònú rẹ o ó tún máa dákún nǹkan tó wà lára ẹ ni solution kan lélẹ́yìn náà tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ sọ fún mi. Báwo rè àwọn máa wọ̀ ọ̀kẹ́ máa wọ̀. Kì í má wọrí wọ́n máa wà ókè. Báwo máa lọ sí dàdà o? Again? Ègbón mi bá wo ẹbí ẹjọ́ kan rajà tí ọ̀bà rajà báwo lèmi ṣe fẹ́ tà báwo lọ̀gá mi ṣe fẹ́ sọ sálárì fún mi ẹjọ́ bá wa ra ẹjọ́. Bẹ́ẹ̀ ni o ti sànjọ́ ṣé kó mu sí kó padà sí ìbáyé ni àbí torí pé wọ́n lè gbowó oṣù. Ọ̀rẹ́ ṣé mi lè gbà fún mi léyìí o gbóná ṣe bọ́ọ̀lì kì ló mú tẹ́lẹ̀ owó kí ló lè ṣe fẹ́ háì ojú mi kọ́ lè fi máa mú òun nígbà tó o bá ti lè sọ ọkọ tó ṣe é èmi á máa lọ ṣùgbọ́n ojú mi kọ́ lè fi máa ṣe ra ilé tuntun ìgbà báyìí fún mi léyìí. Mo ti sì ṣe. Bàbá ìyà tó ta lé mi ó ti pọ̀ jù ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ yìí ó tún wá gba ọkọ mi bàbá kò gbọ́kọ mi lásán o ó tún wá lóyún fún un. Ṣé nǹkan tó ń sọ yìí ó dọdójú gbàgbàgbà wípé ẹni ìgbọ̀kọ̀ ẹ̀. Ọkọ mi lẹni tá à ń sọ yìí ọkọ mi. Ṣé kò mọ̀ pé o ní bàbá kan gbẹ̀jọ́ ni. Bàbá ẹ wo kò mọ̀ o bá mi jẹ́ kó mọ̀ nsìn ẹ jẹ́ kó mọ̀ pé mo ní bàbá kan. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ kí ló fẹ́ ká ṣe fún un àbí pé ṣé kó gbé ọ láyé ni kó lọ gbọbẹ̀ lọ́rùn. No bàbá èmi ò fẹ́ lóko èèyàn lọ́rùn o ẹ bá mi fi àìsàn ṣe sọ pé kò ní rójúráyè ara ẹ̀ débi tó máa rójúráyè ọkọ adéọ̀rá fèmí àtọkọ mi lẹ̀ a máa live life wa. Ó ti di ṣe kí lorúkọ ẹ̀ gan. Ọláìdé lorúkọ ẹ̀. Ọláìdé yóò gbà ẹ̀yìn ń bá nínú mọ̀ọ́sẹ̀ kò ní mú kíkan fi ikú lẹ̀ fún mi ó gbúrò gbọ́ ó ti gbọ́ ẹ̀ fọ́kẹ́ balẹ̀.
ti fọ̀bẹ̀bẹ̀ ewúrẹ́ o bẹ́ẹ̀ la ti fi gbàtà lọ́sọ̀ o wọn ní fọ̀bẹ̀bẹ̀ bí ẹ lórúkọ Jésù wọn ní ṣiṣẹ́ abẹ fún ẹ o kéré ṣe ń bọ́ lára igi bẹ́ẹ̀ lọ́mọ yẹn ṣe máa bọ́ lára ẹ lọ́mọ mi ṣe jẹ́jẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe jẹ́jẹ́ o pẹ̀lẹ́ làbí láyọ̀ o làbí láyọ̀ lágbára Ọlọ́run bó bá ṣe fẹsẹ̀ tún kúrẹ̀ báyìí wọ́n máa fi pàṣẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọ́jú ẹyin mi mọ́mí pẹ̀lẹ́ rọ́jú ọmọ dáadáa pẹ̀lẹ́ kéré ṣe ń bọ́ lára igi bẹ́ẹ̀ lọ́mọ yẹn ṣe máa dán lára ẹ ọmọ mi wá sí ẹ lọ látọ̀run pẹ̀lẹ́ ọmọ mi mọ́mí ṣé bóyá ṣe rí ìgbà tó fẹ́ bí mi lélẹ̀. tó bá ní kọ́nà pé bó ṣe rí wá bó ṣe rí náà nìyẹn pẹ̀lẹ́ ọmọ mi pẹ̀lẹ́ wàá sọ̀kalẹ̀ láyà. Bọ́lájí yóò dáa fún ọ inú ọbọ ọsàn má pé Fálékè o má pèsè lólè má sì wọrun yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ o gbó kankan báyìí òun nàrà fàdé tí gbogbo tí mo bọ́ sọ pátápátá tó o bá ti mọ̀ pé ò lè mú ṣẹ ọ̀rẹ́ yà wá gbéyàwó ẹ̀ kó làkàtà mi ọgbọ́n sọ fún ọ kò jù bá ń lọ. mo ti gbọ́ yín bàbá ẹ ṣé sà. ọ̀lẹ́ yóò dáa fún ọ ò ní ṣubú dànù ó ní fẹsẹ̀ gírígírí kó o bá wọn fẹsẹ̀ kọ́ jù bá lọ ẹlẹ́yà wa yóò dà fún ọ gbọ́ tí wọ́n sọ fún ọ. Bọ́lájí kí ni nǹkan tí bàbá ní kẹ́ ṣe. problem ti wà báyìí báyìí. òkè kí ló ṣẹlẹ̀ kí ló ní kẹ́ ṣe. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ problem ti wà because àwọn nǹkan tí bàbá ń sọ fún mi nínú ilé kí n ṣe mi ò lè ever ṣe kò lè possible mi ò lè ṣe ni mi ò lè ṣe nǹkan tí bàbá ní kí n ṣe. kí ni kí bàbá máa sọ fún mi wípé kí n lọ gbé obìnrin olóbìnrin kan kí n lọ ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin olóbìnrin kí ara ìyàwó mi tó lè yá mi ò lè ṣe kò lè ṣe ṣe ni kò lè ṣe ṣe mi ò lè ṣe. ẹ jẹ́ ìbí nǹkan mi ṣé nǹkan kan wà tẹ́ ẹ lè ṣe nítorí ìyàwó yìí. máa gbọ́ kò sí nǹkan náà tí mi ò lè ṣe fún ìyàwó mi ṣùgbọ́n eléyìí tí bàbá sọ yìí mi ò lè ever ṣe nígbà tí mo yan ìyàwó mi jẹ nìyẹn kí ló máa fàyà pẹ̀lú àyà obìnrin mi tí mo rẹ̀ níyàwó tèmi mi ò lè ever ṣe láyé tí màá fi kú. kí ló ń wà nùkẹ́ lọ wúbìnrin tẹ́bàdé ẹ̀ lọ sílé aṣẹ́wó. ṣé ilé aṣẹ́wó tó dárúkọ yẹn èmi ò tiẹ̀ kí n lọ síbẹ̀ kí n rí obìnrin náà lọ́fẹ̀ẹ́ gan mi ò lè ever ṣe káàtó wá sọ wípé ilé aṣẹ́wó mi ò lè ṣe ẹ̀rọ pẹ̀lú anybody kò lè possible. ọkùnrin Bọ́lájí ó máa possible ṣe ti gbọ́ ẹ máa ṣe because ọdún mi bó ṣe wọ ẹ kó gbọ́dọ̀ kú o ṣé fẹ́ kó kú ni ẹ máa ṣe ni o bó ṣe wọ ẹ mi ò fẹ́ lùzọ̀ rẹ́ mi o. ọ̀pọ̀ ẹ̀ lè ṣe kí ló fẹ́ lọ ibi kẹ́ṣe ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ kú o ẹ lè ṣe ẹ wo ẹjọ́ lọ jàre wọ́n wọ ẹ̀fọ́ wà bẹ́ẹ̀ fẹ́ ṣe. ìyàwó mi ti ìyàwó tí gbogbo òní ìyàwó. Mọ́dúsọ́lá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi kan ọ̀rẹ́ bíi tiẹ̀ iṣọ́ ọ̀ mo fẹ́ lè sọ pé mi ò tí ì rírun kan báyìí rí kí ọ̀rẹ́ kó ran ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ dèrò lẹ́rù táwa wà kò sí nǹkan náà tí máa sọ ju pé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò ṣe kan ọlọ́run àdúró tiwọn náà pẹ̀lú ògùn ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe ọ̀rẹ́ tọ́lọ́run bá ti bá wa mú kúrò kò ní padà sórí ìwọ náà pẹ̀lú àṣẹ ọlọ́run. ó dàbí mo olùfẹ́ tí mo ní sí Láìdé orí tẹ bá mọ̀ ní ẹni máa dúpẹ́ lọ́wọ́ mi ó ti kúrò lọ́rẹ̀ mi o èmi àti àti di ọmọ ìyá I mean we are like sisters now so anything tó bá máa ṣe tára ẹ máa fi wà òkè mo máa ṣe náà o mi ò rí nǹkan náà tó bá ju eléyìí lọ tó ní ká ṣe o màá ṣe fún un tó ló nípa tó nǹkan ti kó nínú ayé mi. ó tọ́ lọ sọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ because gbogbo èèyàn kan ló lè ṣe irú nǹkan tí èèwọ̀n ṣe nǹkan tèmi ń wò sí ni pé kò sí nǹkan tó kù mọ́ ká padà sọ́dọ̀ bàbá àbí báwọn ká lè jẹ́ kó mọ̀ pé kẹjẹ kó mọ̀ pé ẹ ti ṣe nǹkan tó ní kẹ́ ṣe. just like that. ṣé ká máa lè. jẹ́ kí n change kí n faṣọ sára ṣe. àwọn nǹkan tí mò ń gbọ́ lẹ́nu rẹ̀ kò ń ṣe nǹkan tó ní bílífù rẹ̀ kó wáyé náà báwo ló ṣe máa sọ pé olóyún ó sọ pé olóyún fún mi kò lè possible ọ̀rẹ́ ló wà nílé yẹn báwo mo ṣe fẹ́ ṣe mo fẹ́ gbé ẹwọ́n nílé mo fẹ́ lé jáde ni àbí mo fẹ́ fẹ́ ọ̀rẹ́ méjì sínú ilé kò lè possible ṣórí mọ̀ tí máa fún ẹ ní wípé jẹ́ ká mọ bó ṣe máa ṣẹ́yìn in time. oyún wo ṣọlá oyún tó wà nú èmi yìí èmi máa bí ni o mo ò tí ì ríyàn tó máa ní kí lọ ṣẹ́ oyún yìí kémi lọ ṣẹ́ oyún
jọ̀ṣọ́ máa ń ṣoore kó dìbì ni àbúrò kọ́ ni mo ṣe wà tìyàwó ẹ ni èmi ò lè ṣe o. nísò mo understand o tó yẹ kí wọn náà jẹ ká wò wá ọ̀rẹ́ wà nílé ìsìn ṣé mo fẹ́ sọ pé kò bímọ fún mi ìsìn mo fẹ́ gbé ẹ wọnú ilé mo fẹ́ lé ọ̀rẹ́ ẹ jáde. èmi ò ní kó léyàwó ẹ jáde o mi ì dẹ̀ sọ pé mo fẹ́ fẹ́ ń torí ní tipá ti kùkù bóyún tó wà nú èmi yìí o èmi máa bí ni o mo máa bí mo ò ní ṣe. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí wọn náà gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu báwo ló ṣe máa sọ pé ó máa bímọ fún mi ó máa bímọ fún mi báwo ló ṣe máa possible ọ̀rẹ́ ẹ̀ wà nù lẹ́sẹ̀ ṣé bó mọ̀ àṣọ possible ni. kò lè possible tí kájọ máa wò ó náà. báwo ló ṣe jẹ́ ká máa lọ sọ ọ́ ní ìdíkẹ́ sọ́nu ilé gbogbo ohun tẹ́ ń sọ bẹ́ẹ̀ ṣe ń ágì gbogbo ẹni mọ̀ ń gbọ́n ilé díẹ̀ ìjọ ò lè bẹ̀rẹ̀ yẹn torí pé o ní olójú kòkòrò ni ẹ ìwọ ló ń bá ọ̀rẹ́ mi lájọṣepọ̀ mo dé ó ga gan o tí o lè ṣerú nǹkan báyìí ìwọ ló ń lóyún fọ́kọ mi wọ́n tún wá ní pé kò ṣe ìwọ ní wọn ò lè ṣé yẹ kó lóyún fọ́kọ mi in the first place látọ́ ní kò fẹ́ fi sílẹ̀ ṣé kò lè ní ẹ olè ọ̀lẹ́ aṣẹ́wó gbogbo ohun tó rí lélẹ̀ àbí gbogbo ohun tó rí lélẹ̀ tó wọ́n fi wọ̀ lọ́kọ́dí ọlọ́run kí ló sọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ tó ń dùn lọ́kọ̀ ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀ ni lórí fọ́kọ ẹ o ọ̀rẹ́ ni mo ti fún ìyẹn kejì ọ̀rẹ́ mi ti sí lórí kí ló ṣe òní ọ̀rẹ́ wo ló ṣe fún mi ọ̀rẹ́ wo nípa ṣẹ́ẹ̀kì mi sílẹ̀ bó ti ní sílẹ̀ jáde sọ̀rọ̀ ó ní aṣẹ́wó ọkùnrin sí áfíríkà kò gbọ́ o áfíríkà kò gbọ́ kò fún ẹ kò torí tó wà nínú mi ò ní fẹ́ o wà mí láì ṣe rẹ́sí máa ń tẹ̀lé òkè áfíríkà kò ṣàlàyé tó gbọ́ kó bá fọ́ ilé tó gbọ́. ó sì jẹ́ kí n lọ sí lọ́wọ́ ṣoṣo ní oyún tó rọ̀ wọ́n wọ́n sí bó ṣe kọ́ tí mo ṣàkóso bó ṣe pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ní tó wà ní láti rú rẹ̀ dé lọ́dọ̀ bàbá ibẹ̀ ni bàbá yẹn ti jẹ́ kó yé mi wípé mo gbọ́dọ̀ wá obìnrin kan kí n bá ní àjọṣepọ̀ lọ́jọ́ kí wọ́n tó lè wá wá ó lè wá àwọn káàkiri ó ti fẹ́ ṣe ó ń gbọ́ wọn fi ara ẹ̀ sílẹ̀ fún yàrá ẹni ó lè dúpẹ́ nígbà tó ṣe ń sọ ó pa òkè fún bó ṣe pé àwọn onífọ̀ tó pa pé mo jẹ́ ṣùgbọ́n lè jọ torí ọlọ́ọ̀ má jẹ́ kó ọlọ́ọ̀ jọ torí ọlọ́ọ̀. Oore ló ṣe fún mi but gbogbo ìbùkún rẹ̀ iye tó ní fọkàn tó bá ti wá ní kó sílẹ̀ yóò tó oore ló ṣe fún mi omi dídí mọ́ ẹ lọ́wọ́ wọn tí wọ́n náà wò kò bójú mu ọ̀rẹ́ nìyẹn àti ẹ̀ nífò sórí bí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó mo fẹ́ fẹ́ ọkọ ẹ̀ àmì fẹ́ lé ẹ kúrò nílé mo kàn fẹ́ kẹ́yìn méjì mọ̀ ọkọ̀ yìí náà dẹ̀ mọ̀ pé mo ti ní oyún o mi ò ní kó wá bá mi ṣe anything máa tọ́ fún ara mi ó ti gbọ́ kókò mọ̀ pé òun ni bàbá ọmọ o àṣẹ bí kò fún ara mi. ó má ní òbí mi fẹ́ ọ̀pọ̀ orí mi ló kọ̀ fẹ́ sí. ṣé màá bá mi sọ̀rọ̀ làwọn ò lè ṣe báyìí. Yorùbá bọ̀ wọ́n ní torí pé ká máa jìyà làṣẹ yá má jìyà lọ́fà gbogbo ẹnikẹ́ni tó bá dé ọwọ́ nínú ikú ọmọ mi Ọláìdé tó bá di ìgbà ọmọ èyí kú ẹyọ kan ṣoṣo bí wọ́n ṣe jẹ́ kí Láìdé dúró ó da yẹ̀pẹ̀ léèmí màmá ẹ̀ lórí kí ẹni bẹ́ẹ̀ má rẹ̀ ní kí ẹ̀ṣẹ̀ sí ìrìn àjò kó ṣe ní tìlákọ̀ṣẹ́ o ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. ẹ gbà mí ìgbò fẹ́ pípẹ́ ibi ara mi ò bá ń gbélé jọ tó lọ wọ́n sáré mi dìde. criminal
mílíọ̀nù ńlá ni wọ́n. Wọ́n béèrè very cheap lẹ́yìn owó ẹbí òkè jẹ́ ní ìdẹ̀ máa kọ́ every goddamn person gbogbo ẹgbẹ́ ìwọ̀n bá rí tó lé ìkọ́ ní owó ẹ̀ kílẹ̀ ó yẹ ká máa mọ sọ́ọ̀sì ẹni tó bá lówó ká máa mọ owó ẹ̀ kó tó fi ṣe ọ́ láì kọ́ ìrora ọkùnrin olówó ni ó nílé iṣẹ́ kò sí kan tí ò ní tán ṣé èèyàn bẹ́ẹ̀ ló máa tún yàn tó máa fi ṣògùn owó. madam mo bí lè mo ti respect you so ilé respect you chief ẹ jẹ́ àlùkò. wọ́n bẹ̀.